Mukaila Senwele olórin ẹ̀fẹ́ ti jáde láyé o. Ọlọ́run bá wa fọ̀run kẹ́ o. Gbajúgbajà olórin ẹ̀fẹ́ láti ìlú Ìlọrin, Alhaji Mukaila Senwele tí gbogbo èèyàn mọ̀ sí Mukaila Senwele ó ti jáde láyé. Àná ọjọ́ Ẹtì Friday ọjọ́ 24 oṣù kínní ọdún 2025 òní olóògbé Mukaila papòdà. Ohun tí a gbọ́ ni pé Mukaila Senwele kò mọ̀ sí àìsàn rárá kí ọlọ́jọ́ tó dé o. Ilé la gbọ́ pé ó máa wà pẹ̀lú àwọn olólùfẹ́ rẹ̀. Ọ̀kan lára àwọn ọ̀rẹ́ olóògbé ó máa sọ wípé Mukaila ó máa ṣèlérí pé òun yóò yọjú sí ilé mọ̀lẹ́bí àwọn bí òun bá ti ṣe tán. Ó ní ṣàdédé ni wọ́n máa pe àwọn láti ilé tó wà. Ìgbà tí àwọn yóò sì fi débẹ̀, olórin ẹ̀fẹ̀ náà rèé ó ti kílẹ̀ ayé yìí pé ó má dìgbà ó ṣe. Lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀, ìyẹn ọ̀kan lára àwọn àbúrò olóògbé Mukaila, ọ̀gbẹ́ni Kẹ́hìndé, ó máa sọ wípé Mukaila rèé ó máa kọrin nílùú Ìlọrin ní ọjọ́bọ̀ Thursday, ìyẹn ọjọ́ tó kù ọ̀la tó máa jáde láyé o. Onílẹ̀yìn tó dé láti òde orin ọ̀hún, ó mọ̀ ló mọ̀ bẹ̀rẹ̀ sí ní gbáradì fún eré tó ní nílùú Èkó lálẹ́ òní ọjọ́ Sátidé o. Wọ́n ní lójijì báyìí ó ní ẹnìkan máa pè lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bí àbúrò rẹ̀ bó ṣe wí. Ó ní bó ṣe bá ẹni náà sọ̀rọ̀ tán, òun ló bẹ̀rẹ̀ sí ní ṣubú díẹ̀díẹ̀ tí wọ́n sì sáré gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn general nílùú Ìlọrin. Ilé ìwòsàn náà ó ní wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ pé Senwele ti jáde láyé o. Ọ̀pọ̀ àwọn èèyàn ó ní wọ́n ti ya lọ sí ilé àwọn òbí olóògbé Mukaila Senwele láti bá wọn kẹ́dùn. Ilé náà tó wà ní Adábàtà òun ni a mọ̀ sí ilé ẹ̀sìn rogunjó. Lásìkò tó ń sọ̀rọ̀, ọ̀kan lára àwọn mọ̀lẹ́bí olóògbé ọ̀gbẹ́ni Wàsíù ó mà júwe ikú Mukaila Senwele gẹ́gẹ́ bí ohun tó bá ní lójijì púpọ̀. Tá ò bá gbàgbé, Mukaila Senwele ó mà jẹ́ gbajúgbajà olórin ẹ̀fẹ̀ tí orin rẹ̀ rí tó máa ń pa ọ̀pọ̀ èèyàn lẹ́rìn-ín. Ọmọ bíbí ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara, ṣùgbọ́n ìlú Èkó òun ló fi ṣe ibùgbé o. Kí Ọlọ́run ọba Elédùmarè kó bá wa tẹ̀ sí afẹ́fẹ́ rere. Aduagbagardenonlinetv ló ń jábọ̀ láti iléeṣẹ́ aduagbagardenonlinetv. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò wá o.